Ẹ̀yin èèyàn mi, ó ga ọ. Ṣé ẹ̀ ń rí ẹni tó ń lé eku sí, tó ń try láti léjò sí èèyàn? Òun ní ìgbì o. Nǹkan tá a gbọ́ ni pé wọ́n ló ti dé. Àwa mọ páàtì ibi tó dé sí. Àwọn kan ló ti dé sí Abuja. Àwọn kan ní àmọ́ bó ṣe wá sáàfin tó wá tún threatening Naomi o. Nǹkan tá a gbọ́ nìyẹn. Wọ́n ló wá bá Naomi. Bó wá threatening Naomi. Kì í ṣe kékeré o. Wọ́n ló sọ fún Naomi pé Naomi bó ṣe wà yìí, pé tóun ò bá pa ẹ́, pé díẹ̀ ló máa kù. Pé ṣèbó sọ pé ò ní fòun lọ́rùn lẹ̀. Ṣèbó sọ pé yèyé ló àwọn nǹkan tí ò ń ṣe tiẹ̀ wọ́n ló fẹ́ gbà. Níyì tóun dé yìí, òun àfojú ẹ̀ hàn 25. Ẹ̀yin èèyàn mi, nǹkan máa ń bẹ̀. Wọ́n ní bó ṣe threat pé tóun ò bá pa ẹ́, pé kó jọ jẹ́ ká jọ kọ̀ kó wọn á pa, pé kó lọ bèrè òun. Òun máa jẹ́wọ́ fún Naomi pé ọmọ ìgbìrà lòun. Kó lọ bèrè nǹkan tó ń jẹ́ ìgbìrà ní ìlú. Òun á jẹ́wọ́ fún ẹ. Kó má fòun ṣeré o. Kó má fi ọwọ́ pa idà òun lójú o. Ìwọ sọ pé nǹkan tí ò ń ṣe tiẹ̀, ìwọ fẹ́ gbà by force. Pé wọn ò dẹ̀ bí ẹ̀dá. Wọ́n ní ṣe ni Naomi wá wò. Ó ṣàòkè lérí. Pé Naomi wá sọ pé tí ó bá jẹ́ wípé lóòótọ́ ó wá sí ààfin láti sọ pé ó fẹ́ pa òun lára, pé òun gangan pé ìpalára tó fẹ́ pa òun, ó máa go back to the sender. Ìwọ gan ló máa kọ́kọ́ kú. Tó bá ń wá ikú mi, ìwọ ló máa gba ikú yẹn kú. Tóró ní òun ò kì í kú bí kò ṣe yíyọ. Ọlọ́run ò lè kú o bí kò ṣe yíyọ. Nítorí pé kóun lè máa jẹ́wọ́ iṣẹ́ Olúwa. Òun máa jẹ́rìí sí agbára Ọlọ́run. Torí ẹ̀ lòun ò sì lè kú. Torí ikú yẹ lórí òun. Ẹni bá lóun máa kú, òun ló máa kú. Ìwọ ló máa gba ikú tó ń pè é. Ìwọ ló máa gbà kú. Ìwọ ló máa gbẹ kú mi kú. Wọ́n ní bí Mariam ṣe wá ní ó sọ yìí. Ṣé wọ́n pẹ̀lú bà? Irú tálágbára bá sọ̀rọ̀ fún ọ̀lẹ, ó máa ní bó ṣe máa check ẹ̀ lára. Torí alágbára ni Naomi. Ó dá padà fún ní àìmọye ìlọ́po. Ó ní mínìnì nínú ayé ẹ̀. Ọkọ̀ ẹ̀ gbọgbẹ́ ẹ̀rù bà. Bí Naomi ṣe wá sọ fún, nígbà tó sọ fún tán pé ìwọ ló máa gba kú mi kú, ẹni tó bá ní kú òun ló máa kú. Abẹ́ ni lórí. Kò fẹ́ kán mú dà kọjá lórí òun. Ṣé rí Mariam yẹn tó allegedly tó wá pé lóòótọ́ ẹni. Kò sí bó ṣe lè jẹ́. Ó lóun ò ní gbọ́ràn. Ó máa fọwọ́ ara ẹ̀ ṣe rẹ̀ ni. Ló bá lọ sí station. Wọ́n ló lọ mú EFCC wá arrest Naomi. Wọ́n ní bó ṣe dé. Ló bá ní ẹni tí ó ní òun fẹ́ pa òun nílé. Kó threaten òun pé lóun fẹ́ pa òun. Pé kó dẹ̀ bá òun sọ fún. Bẹ́ẹ̀ ló ń ṣe wá ní kẹjọ kẹ bá òun arrest ẹ̀. Torí bó ṣe wà tí kankan bá ṣe òun, pé kán béèrè lọ́wọ́ Naomi. Àwọn ìyẹn kẹ̀dẹ̀rẹ̀ agbófinró ni wọ́n. Ẹnìkan sọ pé kò fẹ́ pa ẹ̀. Àwọn ò dẹ̀ kí ń support irú nǹkan bẹ́ẹ̀. Wọ́n ṣe wá mú Naomi. Wọ́n dẹ̀ arrest ẹ̀. Wọ́n ní bí Naomi ṣe pé kábíyèsí. Pé wọ́n sọ pé wọ́n arrest òun. Pé wọ́n ti arrest òun. Òun ò mọ nǹkan tó ń ṣe o. Wọ́n ní wí kábíyèsí wá ní kábíyèsí ò dẹ̀ sí nílé. Wọ́n ní bó ṣe wá lọ bá wọn ní station yẹn kábíyèsí. Wọ́n ní kábíyèsí dé station pé ó bínú gidi gan. Pé kí ló dé tí àwọn EFCC tán fẹ́ lọ arrest ìyàwó òun. Kí ni nǹkan náà tó ṣe? Ní àwọn EFCC wá sọ pé threatening. Wọ́n ní Naomi threatening Mariam pé òun fẹ́ pa
àwọn ò dẹ̀ kí ń fi irú ẹ̀ ń ṣe àwàdà tó rẹ̀ làwọn ṣe wá gbé ní ààfin. Wọ́n ní kábíyèsí wa ni ń gbọ́ Mariam ìwọ gbójúgbóyò wá arrest Naomi. Sórí òun ti lérè léka fún ẹ pé ó ní wọnú ààfin. Ayé ń jíròrò bó ṣe fẹ́ wọnú, bó ṣe wá, bó ṣe fẹ́ dé. Ó dẹ̀ gbójúgbóyò àti accept ẹ̀. À ń gé ẹ lọ́wọ́ òun wọ̀rùka. Ó tún wá gbójúgbóyò wá arrest ìyàwó òun ní ààfin. Wọ́n bá ń bá àwọn pípẹ́, wọ́n ní common threatening lásán. Wọ́n ní kábíyèsí wá sọ fún àwọn olórí yẹn pé so threatening lásán. Wọ́n ló fi tìtorí ẹ̀. Ní kábíyèsí wá ní wọ́n threatening ẹ̀. Kì í ṣe pé bóyá orí idà àbí orí nǹkan kan àbí nǹkan kí tí ẹni tí wọ́n ó threatening. Àìmọye threatening tí ìwọ Mariam tó máa ń threatening Naomi. Ìjọ nínú Naomi ti gbé gbogbo yín lọ sí court àbí gbé gbogbo yín lọ sí station pé ẹ fẹ́ pa. Ṣé bọ́ ọ̀rọ̀ ẹnu tẹ máa ń sọ mo fẹ́ pa ẹ lè, mo fẹ́ pa ẹ lè. So ẹ ti ẹ̀ mọ̀ pé ó máa ń dùn yàn. Ṣé o mọ̀ pé ó máa ń dùn yàn? Ìwọ Mariam ó gbójúgbóyò lọ arrest Naomi ní pé just like that pé ó kàn ó threatening. Nígbà tí Naomi wá rojọ́ tiẹ̀, òun ló kọ́kọ́ sọ pé lóun fẹ́ threatening òun ló threatening tó lóun fẹ́ pa òun. Pé kó ya fi ibi tó fi wá ba gbogbo ẹ̀ jẹ́ tọ́lọ́run fi wá mú ṣẹ́wọ̀n pé wọ́n lè ṣe kí Ọlọ́run kó má ta àṣírí wọn àbí kọ́lọ́run kó dá sẹ̀rẹ́yà fún wọn káṣírí wọn tú. Òun náà máa fi fọwọ́ ara wọn ṣera wọn yẹn. Wọ́n ní ṣe ni Mariam wọ́n sọ pé káwọn ọlọ́pàá wọ́n bá òun sọ fún kó fi ọkọ òun lẹ̀ o. Husband snatch àlẹ́ rí yẹn o. Òun ló wá snatch ọkọ òun. Òun ló tún wá sọ pé òun fẹ́ pa òun. Pé lóun fẹ́ pa òun. Òun dẹ̀ ni husband snatcher. Òun dẹ̀ ló ṣe kíní. Ẹ sọ pé kó fọkọ òun lẹ̀ o. Wọ́n ní báwọn ọlọ́pàá ṣe wá ní báwo ló ṣe jẹ́ tó fi jẹ́ husband snatcher. Báwo ló ṣe ní kó fọkọ ẹ lẹ̀. Ìyẹn kọ́ la bá sí ibà. Àwọn ò lè sọ pé kí àwọn ò lè dá sí ọ̀rọ̀ ọkọ àti ìyàwó kó fọkọ ẹ lẹ̀ kó bá fọkọ ẹ lẹ̀. Kí ni tiwa pẹ̀lú pé kí Naomi fi ọkọ ẹ lẹ̀? Báwo ló ṣe jẹ́? Wọ́n ní Naomi wá sọ fún pé ó ní kó fọkọ. Ṣé òun ló wá fi ọkọ ẹ lẹ̀ nílùú Ìgbìrà ló wá fẹ́ ọkọ tòun. Òun ti wà nílé ọkọ òun ti pẹ́. Ló fi wá sílé ọkọ òun. Tóun àtọkọ òun bá tiẹ̀ ní misunderstanding. Ṣé wọn kì í parí ẹ̀? Ló bá ní òun ò gbọdọ̀ tún rí òun nínú ilé ọkọ pé òun lòun lọ́kọ. Wọ́n ní bí ó ṣe wá bọ́ lọ́wọ́ àwọn ọlọ́pàá nìyẹn. Báwo ló ṣe lọ́kọ? Ta ló kọ́kọ́ ní ọkọ? Ta ló kọ́kọ́ fẹ́ ọkọ nínú ẹ̀ méjèèjì? Ta ló kọ́kọ́ fẹ́ kábíyèsí? Mariam Naomi ní òun lòun lọ́kọ, òun lòun fẹ́ kábíyèsí. Báwo ló ṣe wá jẹ́ tó fi wá jẹ́ husband snatcher? Pé kinní kan wọ́n ní bí kábíyèsí ṣe wá ní ẹ̀yin ọlọ́pàá ẹ jẹ́ kí n release ìyàwó mi. Ẹ bá mi release ìyàwó mi. Torí eléyìí gangan ni ìyàwó mi. Àlè òun leléyìí. Kéèsì wà lórí eléyìí. Pé títorí ẹ̀ ọ̀rọ̀ yìí kì í ṣọ̀rọ̀ pé ilé okòǹta gbé. Wọ́n sọ fún pé má jẹ́ ń rí ẹ ní ààfin. Wọ́n ní kábíyèsí wá sọ pé má jẹ́ ń rí ẹ ní ààfin. Torí kéèsì wà lórí ọmọbìnrin. Ẹ fi ìyàwó mi lẹ̀ kí n máa. Wọ́n ní àwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ sí ní bẹ̀ kábíyèsí pé kó má bínú pé àwọn ò mọ̀ pé bọ́rọ̀ ṣe rí nìyẹn. Pé ńgbà táwọn ti gbọ́ kéèsì threatening ó lóun fẹ́ pa òun ó fẹ́ ṣe làwọn ṣe wá káwọn lè mọ bí ọ̀rọ̀ ṣe jẹ́. Ẹ̀yin èèyàn mi ẹ ṣé o kò ní sú wa kò ní rẹ̀ wá kò ní sú ẹ̀yin náà tẹ̀ ń gbọ́. Ẹ máa wo ọ̀rọ̀ nígboro ẹ̀. A ti ẹ̀ ń gbọ́ fìrìfìrì pé wọ́n ní wọ́n fẹ́ ṣe welcome kinní fún tó fi lọ tó fi dé. Ayé sọ pé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Kékeré wọ́n tún gbọ́ pọ́n ní Naomi pé Naomi support pé kí kábíyèsí tó bá lò wá ní bá pé kán ṣe welcome party fún kán ṣe fún. Àṣẹ anírọ̀ ni ọ̀rọ̀ yẹn ò ṣe ọ̀rọ̀.
báwo ni Naomi ṣe máa sọ fún kábíyèsí pé Mary àfẹ́ ṣe welcome party Naomi àwa gbà fún kábíyèsí àbí àwa support pé kí kábíyèsí ẹ̀ kàn ṣe fún ṣérú ẹni tó ń gbèjà lélẹ̀ ẹ̀ rí pé àwọn pípò yìí wọ́n ti fọwọ́ ara wọn ṣera wọ́n dẹ̀ máa fọwọ́ ara wọn ṣera wọn bẹ́ẹ̀ ni àfi tí ọlọ́run bá sí lórí ìtẹ́ nìkan òun ni gbogbo eré tó ń sá lórí Naomi pé kí wọ́n ṣe ọmọ yẹn ní jàǹbá kán ṣe Naomi ní jàǹbá lágbára Kristi Jésù jàǹbá náà kò ní wọ́n ní ẹnikẹ́ni tó ń gbógun ti Naomi tó ń fẹ́ palára Naomi lágbára Kristi Jésù ẹ̀yin èèyàn mi ọ̀rọ̀ yìí ó lágbára ọ̀rọ̀ yìí lágbára ẹ ṣé bẹ́ẹ̀ ṣe tẹ́tí sí wa ẹ bá wa share ẹ bá wa like ẹ bá wa subscribe ẹ bá wa fi tó kù sí comment section àbọ̀ ọlọ́run adájú lórí wa àbí ìtumọ̀ eléyìí kò ṣe bàbá Jésù Kristi olúwa wa.